Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìdájí níbi gbogbo tí ẹ ti ń wò mí nílé lóko lẹ́yìn odi. Orí ìkànnì tí ẹ já sí náà ló ń jẹ́ Ìmọ̀ Yorùbá, níbi tí a ti ń fi ewé, egbò àti àṣírí àwọn bàbá wa fi ṣe ọmọ aráyé lóore. Níbi tí a ti ń mú ọlọ́kan òjọ̀kan ìmọ̀ tá a ti ń fi síta fún àwọn èèyàn wípé ẹ̀yin náà ṣe kí ayé ó dùn, kí gbọ́ngbọ́n kan sí fún gbogbo wa. Ìwọ tó bá ń rí mi fún ìgbà àkọ́kọ́, èmi náà rèé Ọlábísí Lọláwà, ayaba ìyóhùn àwí. Ẹ jẹ́ ń kíra mi, mo lè mi lọ ọmọ ajísàn, ọmọ ajílàlà ọ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbin, ọmọ ọlọ́nà ọ̀la, ọmọ onípòpò owó. Èmi náà tún lọ́mọ agbó, ọmọ agbóyè, ọmọ agbómàtí ọ̀jẹ́, ọmọ agbóǹgbà orí keke. Ẹ jẹ́ ń dá dúró bẹ́ẹ̀ yẹn fún tòní jàre. Tẹ bá gbórí kìíní ẹ̀rù á bà yín. Ṣẹ́rí ajílàlà ọ̀ṣọ́, ajísùnwọ̀n tó fi síwájú yẹn, fẹ́ṣíà nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí Ìmọ̀ Yorùbá lónìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní Ìmọ̀ Yorùbá, ewé, egbò, òun lọ́la tiwa. Ewé mi, egbò mi, ọlá mi. Àbí bẹ́ẹ̀ kọ́, my herbs, my wealth. Ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Tẹ́lẹ̀ pé tẹ́ bá ti gbọ́ pé Ìmọ̀ Yorùbá dé o, kéré o, Ìmọ̀ Yorùbá tún wọlé o, ṣe lẹ máa wá tí ẹ máa sáré wá. Ẹ rí pé lábẹ́ igi ni mo wà. Ibi tó gbà lónìí nìyẹn jàre. A ní ká tún fìpàdé sábẹ́ igi lọ́sàn-án yìí. Òun náà ni ẹ ṣe rí mi ní abẹ́ igi báyìí. So mo ní ewé tí mo mú dání yìí, òun náà ni àkọ̀tun tí mo mú wá fún wa. Tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí ibi, tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí Ìmọ̀ Yorùbá, Ìmọ̀ Yorùbá náà rèé. We deal with everything spiritual. We are spiritualists. Ifá là ń ṣe, bàbá Ìmọ̀ Yorùbá, ìyá Ìmọ̀ Yorùbá, Ifá, òun náà ni àwa fi ń ṣe àyẹ̀wò, tá a fi ń béèrè nípa bóòlù ní ti rí, bóòlù ọ̀la ó ti rí, kí ló ṣẹlẹ̀ lánàá tí ń dí òní lọ́wọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí Ìmọ̀ Yorùbá. So bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìwọ tó bá jẹ́ pé you need spiritual things, o fẹ́ ọ̀dà, ẹ̀yọ́nú, ìtajà, ìfẹ́ràn, èèyàn tó ń wá ọkọ tí ò rí, èèyàn tó ń wá yare, kàn sí wa lórí Ìmọ̀ Yorùbá. Nọ́mbà wa ò tí ì yípadà 09024440432. Òun náà ni nọ́mbà. Mi ò fẹ́ gbà wá lákòókò lónìí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà pátápátá, gbogbo ẹ̀yin star senders, kudos to you. Ẹ má gbàgbé, tẹ́ bá ti darapọ̀ mọ́ Ìmọ̀ Yorùbá, your like, your love, your shares and stars, ẹ máa gbọ́wọ́lé, kẹ́ máa bá wa tẹ̀. Olódùmarè kò ní jẹ́ kí ìnáwó tán owó yín láṣẹ Olódùmarè ọba. Ojú òní tì yín o, ẹ̀ẹ́dẹ̀ ní bá wọn náà kan tán kẹ́ tó rí mi. Ẹ má gbàgbé, your shares on this page is very very important. Iṣẹ́ tá a fi síta lánàá, ẹ má gbàgbé iṣẹ́ tí ó gbé oúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ ni. Fún ìwọ tó bá lórí ọ̀fẹ́ láti ṣe, ìwọ tó bá sí lórí ọ̀fẹ́ láti ṣe, àwọn èèyàn tí yàn dá ẹ lọ, ìwọ náà lè pè wá sórí 09024440432. Àwọn nǹkan tí ẹ bá fẹ́ ní ti spiritual, káyé ẹni lè dáa, ká lè tẹ̀síwájú, ká lè sún, ẹ kàn sí wa lórí Ìmọ̀ Yorùbá. Ẹ ṣeun gan, ẹ kú fẹ́. Adélánkẹ́ Afọláyan, thank you so much. Àti gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa pátápátá, bí mo ṣe rí tẹ́ ṣe ń wọlé. I'm so happy to be here with you today, and I say thank you and welcome to the show once more. Mo ní kí n mú kan fún wa lónìí ni. Ewé kan wà tó jẹ́ pé ó máa ń pọ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ilé wa. Ẹ bá ń jẹ́wé. Ó máa ń pọ̀ káàkiri, a máa ń rí káàkiri lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ń yí kámẹ́rà sí ibi tí plant yẹn gangan wà, kẹ́tì kọ́kọ́ wò ná. Ẹ ti rí plant yẹn nìyẹn. Mo mọ̀ pé bí ẹ ti ṣe rí yẹn, ọ̀pọ̀lọpọ̀ ti mọ orúkọ ẹ̀, wọ́n ti mọ orúkọ tó ń jẹ́, wọ́n ti mọ̀ pé ewé ìyálóde, òun náà ni ewé yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ewé
ewé ìyálòde tí mo mú dání ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wúlò fún. Lónìí funfun la fẹ́ lò. Ẹ mọ̀ pé ewé ìyálòde ó ní pupa ó ní funfun. Màá sọ tá fi pupa àti funfun, màá sọ tá fi ṣe náà fún wa. Wo tó bá ṣe tán kó bá ń já pupa yẹn díẹ̀. Nǹkan tí méjèèjì wúlò fún màá jẹ́ ká mọ̀. Ẹ mọ̀ pé ewé gbogbo, egbò gbogbo tó ń bẹ lẹ́kùlé ẹ̀, àfi tó o bá ti mọṣẹ́ tó ń ṣe, ó wúlò gan-an, ó sì dáa fún ọ. Olódùmarè dáa fún lílò ẹni. Ṣùgbọ́n torí páì tí ì mọ̀, òun ló jẹ́ kó kàn máa dákẹ́ kó máa wò ó, kó o tún máa ró dànù kó koríko ránù yóò tún ti dàgbà. Olódùmarè á ràn wá lọ́wọ́. Ewé tí mo mú dání, ewé ìyálòde funfun leléyìí. Ewé ìyálòde funfun ni. Fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ building contractors, ẹ̀yin tẹ̀ ń tajà, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ wá nǹkan fìdílé o, ẹ fìdílé nǹkan. Nítorí pé iṣẹ́ tí mo mú wá lónìí, ó máa wúlò fún yín dáadáa. Ó máa wúlò fún yín lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ rí gbogbo ẹni tó bá dàbí ẹni pé ọ̀nà dí mọ́, gbogbo ẹni tí ó wò wípé kí ló ṣẹlẹ̀, òun ò mọ bí, sórí wọ̀ ló gbé get down. Tó bá ní òun ò mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ mọ́, kò tiẹ̀ yé òun mọ́, òun ò mọ̀nà tí òun fẹ́ gbé gbà mọ́. Ẹni kó bá mi wá ewé ìyálòde nínú bí òòrùn ṣe ń mú yìí ni, kó wá ewé ìyálòde yẹn ọ̀mùnú kó pọ̀ dáadáa, kó wá gbó. Tó bá ti gbó ewé yẹn, kó wá dà sínú omi, kó fi sínú omi. Tó bá ti wá tó ọwọ́ alẹ́ níta gbangba, tó bá ti tó ọwọ́ alẹ́ yẹn, ẹni kó yọ gbogbo ìdọ̀tí ẹ̀ kúrò, kó wá kọ́kọ́ bù lákọ̀ọ́kọ́. Ṣé mọ̀ pé orígun mẹ́rin láyé ní? Tó bá ti kọ́kọ́ bu omi yẹn, á kọjú síbi tí òòrùn ti máa ń là, ìyẹn ni ìlà oòrùn. Á kọjú síbẹ̀, á wá gbàdúrà wípé tọmọdé tàgbà náà máa ń yọ̀ mọ́ ìyálòde o. Gbogbo ayé pátá ẹ máa yọ̀ mọ́ mi, nítorí pé ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ̀ mẹ́yẹ. Ẹ máa yọ̀ mọ́ mi látòní lọ. Èmi lágbájá ọmọ lágbájá, mo ti dàtúnbí lójú gbogbo èèyàn. Kẹ́ ẹ wá máa yọ̀ mọ́ mi, kẹ́ ẹ máa dunnú sí mi, kẹ́ ẹ máa rí mi kẹ́ mi, kẹ́ ẹ máa rí mi dá mi lọ́lá. Èèyàn tó bá sọ pé òwò tẹ́rù, ìwọ̀n tó máa fẹ́ fi fọná ló máa mú. Tó bá rí ewé kan tó ní ṣe bí ewé tá kan máa ń kán sẹ́nu tá a máa fi ń fọ eyín, òun náà ni ewé ìyálòde. Ṣùgbọ́n spiritual purpose ẹ̀ ó pọ̀ gan jàǹtìrẹrẹ. Àwọn nǹkan tó lè lò fún ní àwọn nǹkan do it yourself, láwọn nǹkan tó lè ṣe fúnra ẹ̀. That is why mo máa ń sọ fún wa pé mi ò fẹ́ gbọ́ pé àníyàn mi ò lówó tí mo fẹ́ fi ṣe nǹkan sẹ̀. I said you can do it. You can do things on your own and make things work the proper way it should. Yes, nítorí pé Olódùmarè ti ṣe ètò ẹ̀ sílẹ̀ fún wa léwé légbò. Léwé légbò, ó wá tún fi irú àwa yìí síbẹ̀ láti máa sọ pé báwo lo ṣe lè lò ó. Oríṣiríṣi ọ̀nà tó lè gbà lò ó pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ṣùgbọ́n ní tá a fẹ́ lò fún ni mo sọ yìí. Tó o bá ti bu alákọ̀ọ́kọ́, wàá fi wẹ̀, o máa ibi tó bá gbó sí nínú ibi ńlá kan, kọ́kọ́ bu alákọ̀ọ́kọ́, kọjú sí ìlà oòrùn, kó o sọ bí mo ṣe sọ. Kó o tún bu ẹlẹ́ẹ̀kejì, kọjú sí ìwọ̀ oòrùn, kó o sọ bí mo ṣe sọ. Kó o wá kọjú sí gúúsù, kó o kọjú sí àríwá. Bó ṣe máa fi wẹ̀ ní igun mẹ́rẹ̀ẹ̀rin tán nìyẹn. Tó bá ti fi wẹ̀ tán, wọnú ilé ẹ̀. Iṣẹ́ ilé yìí wọn kì í fọṣẹ wẹ̀ ẹ́. Tó bá mọ̀ pé wo lè máa wẹ̀ lálẹ́, kọ́kọ́ wẹ ọṣẹ tó fẹ́ wẹ̀. Tó bá ti wẹ̀, kó ṣẹ̀ṣẹ̀ wá mú eléyìí, wàá fi ṣanra, wàá fi ṣàdúrà ni. Ó máa fi ṣanra, wàá fi ṣàdúrà ni. Tó bá ti wá fi ṣàdúrà fúnra ẹ̀ tán, wọlé, wàá gbomi sí, wàá ṣanra. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin yẹn bó ṣe máa kọjú sí nǹkan nìyẹn. Bẹ́ẹ̀ ni wàá gbàdúrà ilẹ̀kùn ṣíṣí. Wàá gbàdúrà pé kí gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin kọ́ máa yọ̀ mọ́ ẹ, kọ́ máa yọ̀ mọ́ ẹ. Ó ti di àfẹ́ kátáyé ń fẹ́ ná. Wàá ní mo ti di àrùn káyé tó rùn ràn. Ó yá, ẹ máa fẹ́ mi káyé. Ẹ máa fẹ́ mi káyé àtọkùnrin àtobìnrin. Ẹ máa yọ̀ mọ́ mi látòní lọ. Kó wá bẹ̀rẹ̀ kó wá wẹ̀, wàá ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta léra léra. Wàláì wá yín lọ́hùn. Wàá dúpẹ́. Ẹbọ kéékèèké báyìí, òun náà ló máa ń gba aláìkúlà. So ìwọ tó bá lórí ọ̀fẹ́ tó rí ewé láyìíká àti àyídà ẹ̀, nǹkan tó kàn fọ́ níbẹ̀ ni pé o ò lè lo gbígbẹ,
tútù náà ni tí wàá lè já lójoojúmọ́. So ẹ̀yin tẹ́ bá ní nítòsí ilé yín, mo kí yín kú oríire nítorí pé iṣẹ́ ni. Tí ọṣẹ tí mo wá sọ pé màá fi ilẹ̀ náà, ìwọ tó bá lóore ọ̀fẹ́ láti ṣe, tó bá ti mú ewé làpá pupa, ewé làpá funfun yìí, ó yá bá mi já. Díẹ̀ náà ni mo need. Tó bá ti mú ewé làpá là ń pè, wọ́n pè léwé làpálàpá, wọ́n pè léwé ìyálóde. Ṣùgbọ́n iṣẹ́ tó bá fẹ́ fi ṣe, èmi máa ń sọ, òun ló máa determine orúkọ tó máa pè. Eléyìí tó fẹ́ fi ṣe ìyálóde ni kò pè, ìyálóde ni kò pè. Tó bá ti dé di ìyálóde, wàá gbà pẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Wàá wá ní tó ìyálóde o, mo fẹ́ mú ọ ṣokùn, mo fẹ́ mú ọ ṣe dẹ, èmi náà fẹ́ fi ọ́ là, mo fẹ́ fi ẹ́ lówó. Gbogbo ohun tí mo bá ti fi ẹ́ ṣe kó jẹ́ fún mi gbèje gbẹ̀jọ ló bá tán. Ọ̀rọ̀ tó ti béwé sọ nìyẹn tiẹ̀, lèwe ti gbọ́. Tó bá ti wá já ṣe bí mo ṣe ní kó ṣe, wọ́n ní kàsà bólógun ṣe ní kàsà kó ba lè jẹ́ bí ó ṣe yẹ kó jẹ́. Sórí tó bá ti mú eléyìí, ewé làpálàpá yìí funfun yìí, ọ̀mùnú ẹ̀ ṣá kò níye. Bá ṣe ń sọ fún ẹ pé méje mẹ́jọ, irọ́ ni, ṣá kò níye. Kó wá mú eléyìí, kó wá mú eléyìí, ìyálóde funfun àbí ìyálóde pupa lélẹ̀. Ìyálóde funfun lè tí mo kọ́kọ́ fi hàn wá, ìyálóde pupa òun lélẹ̀. Tó bá ti mú ewé méjèèjì yìí, wàá wá gún pọ̀, wàá gún tá kún dáadáa. Wàá wá gún mọ́ kinní kan tá à ń pè ní ẹ̀rù alamọ. Wàá gún mọ́ ẹ̀rù alamọ, ẹyọ mẹ́ta péré ló máa lò. Tó bá ti mú ẹyọ mẹ́ta yẹn, wàá wá gún pọ̀ àtewé méjèèjì tí mo ti sọ fún ẹ, wàá gún pọ̀ dáadáa. Wàá wá pò mọ́ ọṣẹ. Tó bá ti pò mọ́ ọṣẹ yẹn, fífi wẹ̀ ni o. Láràárọ̀ kó tó lọ síbi ọjà ẹ, láràárọ̀ kó tó lọ síbi ajé tiẹ̀, wàá wẹ̀ wò ó ti di ọmọ tuntun nìyẹn. Ayé á rí ẹ wọ́n á kí ẹ, ayé á rí ẹ wọ́n á yọ̀ mọ́ ẹ, ayé á tẹ́wọ́ gba tó bá ń ṣe. Ayé á gbà ẹ́ nílé, wọ́n á gbà ẹ́ lóko, wọ́n á gbà ẹ́ lájò. Bẹ́ẹ̀ ni. So àwọn iṣẹ́ kéékèèké kò jọjú lóòótọ́, ṣùgbọ́n tó bá lè gbìyànjú ẹ̀, ó dàbí iṣẹ́ àṣírí bíbò tí onítàngìrì ta ní kẹ́ mú kẹ́ wọ inú ẹ̀ láti gbé sínú ẹ̀ jáde. Kẹ́ mú ẹyin ìbílẹ̀ ẹyọ kan tó mú dáadáa, kẹ́ fi sínú ẹ̀, kẹ́ wá ṣàdúrà sí, kẹ́ wá gbé, kẹ́ wá dé padà, kẹ́ fi kíní ọmọ onítàngìrì kẹ́ gé lórí ẹ̀yìn, kẹ́ fi dé padà. Bẹ́ẹ̀ bá ti fi dé, kẹ́ wá ṣàdúrà, kẹ́ wá mú kẹ́ gbé sórí iná. Òun ló máa ṣera ẹ̀ fúnra rẹ̀ tó máa jiná dáadáa. Tó bá ti jiná, ẹ wá mú èpo ẹyin ẹ̀, ẹ mú ẹyin ẹ̀, ẹ bó èpo ẹ̀. Tẹ́ bá ti bó èpo ẹ̀, ẹ wá jẹ pẹ̀lú àdúrà. Àṣírí yín máa bò. Ní ti pé a fẹ́ náwó, mo fẹ́ ṣe nǹkan kan, àṣírí yín máa bò. And I'm so happy, mo láyọ̀ láti sọ fún yín pé ẹni tó ṣe, bàbá yìí tiẹ̀, àwọn tiẹ̀ sọ pé in fact tó yà wọ́n lẹ́nu pé láti ìjọ́ wo làwọn ti rí ẹni fáwọn ní 1,000. Wọ́n ní lọ́jọ́ wo làwọn ti rí ẹni fáwọn 1,000. Sister àwọn kan dẹ̀ pé àwọn ló bá sọ pé wo send me your account number. Eré làwọn pè, ló bá send 200,000 naira sáwọn. Wọ́n ní nǹkan tó wá jà wọ́n lójú ń bẹ̀ náà ni wípé láti ìgbà yẹn o, ebi ò wá pa àwọn bíi ti tẹ́lẹ̀ táwọn ṣẹ̀ṣẹ̀ máa gba àwọn oúnjẹ kiri, táwọn máa sọ pé báwo làwọn ṣe fẹ́ ṣe. Olódùmarè mú yẹn kó mú kúrò ńbẹ̀. Òun náà ni mo ṣe sọ fún wọn náà pé ìwọ náà mọ̀ èyí tó máa gbéra fún ẹ. Àṣejẹ tẹ́lòmíì jẹ torí 10 million, òun lẹ́nìkan jẹ tí ò rí ju 10,000 lọ. Òun lẹ́nìkan dẹ̀ sọ pé 1,000 lòun rí ń tòun. Bí ó bá ṣe gbé lára oníkálukú ni. Torí ẹ̀ la ṣe sọ pé tẹ́ bá tún ti ń ṣe, ẹ máa ṣàjẹ́gùn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti dúró, á dé ibi tá à ń lọ. Tá a bá ti dúró, á dé ibi tá à ń lọ. Láyé sọ pé má sáré, má sùn jù. Má tún sáré jù, má sáré kọjá kádàrá, má dúró jàre. Má sáré kọjá kádàrá. Ṣe ohun gbogbo níwọ̀n àti ìwọ̀nsì. Kí ohun gbogbo kó wọlé níwọ̀n sí. Kéèyàn fẹ́ mú owó kó rí mú. Kéèyàn fẹ́ ṣe nǹkan rí kó rí ṣe tí wọ́n ń pè ní àṣírí bíbò nìyẹn.
bó bá lè gbìyànjú eléyìí náà, I know you will have the focus to glorify the Almighty God. So if you have any spiritual product you want to order from us, we have lots and many. Ẹ mọ̀ pé lórí Ìmọ̀ Yorùbá kì í display àwọn nǹkan tí a bá ń tà, kì í display àwọn iṣẹ́ wa. Kò sí nǹkan méjì nítorí àwọn èèyàn náà ni. Ẹ̀yin àwọn ẹlòmíì ilójú bàṣẹ̀jẹ́ ni wọ́n wá ti ṣẹ́jú mọ́ pàkó. Ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá nílò kàn sí wa lórí 09024440432. Gbogbo ibi tí ẹ bá wà káàkiri àgbáyé, we deliver worldwide, not nationwide. Ìmọ̀ Yorùbá ti kọjá nation, Ìmọ̀ Yorùbá ti lọ world. Nítorí tó bá sọ pé ìlú wo láti ìfiṣẹ́ ránṣẹ́ sí, wípé ìlú kan wà tí wọ́n ti lo iṣẹ́ Ìmọ̀ Yorùbá, ṣó wàṣà Indian, Ìmọ̀ Yorùbá wà ní Indian. Àwọn ìlú tán ti máa ń sọ pé nǹkan máa ń ṣòro wọ bẹ̀, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìmọ̀ Yorùbá rí bẹ́ẹ̀ wọ̀, a send iṣẹ́ síbẹ̀ wọ́n dẹ̀ rí lò. Ọlọ́run dẹ̀ mú wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn, kò bá wa yọ kúrò ńbẹ̀, ó ń fi sí ní gbogbo ìgbà. So àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ náà rí wípé o share post yìí, rí pé o share fídíò yìí, tún sọ fún àwọn tí wọ́n mọ̀. Lẹ́lòmíì bá pè tó bá sọ pé ẹ wo èèyàn kan ló mà kàn tí ẹ share ẹ̀ sọ́dọ̀ mi o, tó dẹ̀ ṣe pé àwa ṣiṣẹ́ fẹ́ nìyẹn, Ọlọ́run dẹ̀ mú kí solution ó wá. In fact inú mi máa ń dùn, mo sì máa ń fi gbogbo ìgbà wúre, because mo mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ òun náà ò ní dákẹ́ fún ẹni tó share irú page yìí pẹ̀lú ẹ̀. Fún ẹni tó share irú page yìí pẹ̀lú ẹ̀ kò ní dákẹ́, á máa gbàdúrà fẹ́ni ẹni pé ẹni tó mú mi mọ Ìmọ̀ Yorùbá. So bó ṣe jẹ́ nìyẹn. Ìwọ náà ṣoore fún èèyàn kan lónìí, bí ìwọ bá tiẹ̀ lówó láti fún èèyàn, share Ìmọ̀ Yorùbá. Mo mọ̀ pé kò sẹ́ni tó máa darapọ̀ mọ́ Ìmọ̀ Yorùbá tó máa kábàámọ̀. Ẹni tí ò bá ti ń ṣọ̀lẹ, tí ò sì ṣetán láti tan ara rẹ̀ lórí Ìmọ̀ Yorùbá, ó di dandan kó dé ibi tó ń lọ. Ojú òní ti gbogbo wa o, láṣẹ Olódùmarè ọba. Ẹ má gbàgbé ọṣẹ ṣe mí kó kú, still selling. Mo sọ̀kan lánàá, mo ní má tọ́ mi, mi ò tọ́ ẹ. Ẹni tó bá tọ́ ẹ, ọ̀ká ló máa sanrú ẹni bẹ́ẹ̀ pa. Ibi tó ti máa wá, àwágùn mọ́, torí mi ò tọ́jú ọ̀ká síbì kan, ṣùgbọ́n mo ṣàmọ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Olódùmarè á ràn wá lọ́wọ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ wá jẹ́ ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ̀ ń jáde, ẹ̀ ń lọ káàkiri pàápàá ní àsìkò tá a wà ní orílẹ̀-èdè wa nísìnyí. Ìwọ tó bá wà interested, we are not forcing anybody. Ìwọ tó bá wà interested, tó mọ̀ pé tó díẹ̀ ọmọkùnrin kò tó, díẹ̀ ọmọbìnrin kò tó nǹkan. Èmi náà ti ẹ̀ fẹ́ ní nǹkan lára káwọn èèyàn ti ẹ̀ mọ̀ pé yes, èmi náà mo ta bíọ́bíọ́. A ní iṣẹ́ ìgbàdí kan, o lè fi sídìí, o lè fi sápá, ìwọ kàn dẹ̀ lè mú píìnì tiẹ̀ kó rọra fi tá mọ́ ara. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà kó rọra fi ṣe bẹ́ẹ̀tì ló dáa jù. Lóbìnrin ò kí ló gbàdí, ta ló sọ fún yín bẹ́ẹ̀? Obìnrin sọ gbàdí nínú ayé tá a wà nísìnyí. Ní tí mò ń sọ nípa iṣẹ́ náà ni wípé tó bá wà lára ẹ̀, téèyàn kan bá lọ sọ wípé wèrè gùn tó lọ ṣe wèrè, ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní kàn ṣe wèrè, ọ̀tọ̀ ní kàn ya wèrè. Èyí tó bá lóun ṣe wèrè, wá sọ́dọ̀ ẹ̀, tó dúró jẹ́jẹ́, tó rọra fọwọ́ ẹ lẹ́rán jẹ́jẹ́ tó ń wò, tàbí tó rọra jókòó síbi kan tó rọra ń ṣe rí ẹ lẹ́rọ̀, tírú ẹni bẹ́ẹ̀ bá wá lòun lórí láyà tó kàn wá, tó kàn gbá ẹ wò, jẹ́ kó gbá ẹ dáadáa. Mo fọ Ọlọ́run ọba ṣẹlẹ́rìí, jẹ́ kó gbá ẹ dáadáa. In fact tó bá tún ní kó fún ẹ lẹ́sẹ̀, jẹ́ kó fún ẹ lẹ́sẹ̀, because èyí tó máa ṣe gbẹ̀yìn náà nìyẹn, kò ní ṣe mí. Irú ẹni bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tán wí ni ọkọ̀ ńláńlá báyìí náà máa fi ń gbẹ́lẹ̀ òkúrú ẹni bẹ́ẹ̀. Stamping time 24 hours ni. Tó bá tiẹ̀ lórí ọ̀fẹ́ àti gbé bẹ́ẹ̀, wọ́n máa gbé gbin ni. Kò lẹ́jọ́ nú. Jẹ́ kó gbá ẹ, jẹ́ kó nà ẹ, jẹ́ kó tì ẹ, jẹ́ kó ṣe gbogbo ohun tó bá wù ú. Ìwọ ṣáà rọra máa wò ó tì ẹ báyìí. Tó bá tún ṣe tú dọ̀bálẹ̀ kó kí i, nítorí pé àgbàmọ̀ ẹ̀ láyé ní àgbàmọ̀ ẹ̀ lókè pẹ̀ nìyẹn. Nígbà tí ó bá fi tó ọjọ́ kejì tàbí wákàtí, wọ́n á gbérú ẹni bẹ́ẹ̀ sìn. Bẹ́ẹ̀ ni, that is why ẹ má jà ṣe bí sí yàn. Ṣùgbọ́n ẹni tó bá wá sọ pé orí òun burú lọ́rùn, tó sọ pé òun ṣe wèrè, ẹ filẹ̀, ẹjọ́ ṣe tó mọ̀ ṣe kó ba lè rí kú ẹ̀yẹ ni o. Kẹ́lẹ́kọ̀ọ́rùn ó ba lè polówó fún ni. Wàá máa sọ pé èmi kọ́ ni mo pa o, ọ̀tá mi ló para rẹ̀ o. Alẹ́ mi kọ́ ni mo pa o, ọ̀tá mi ló para rẹ̀ o.
níbi tó gbé yájú sí mi làwọn ti bí ti pa àbí àwọn tí bí ni wọ́n ṣekú pa ìwọ kọ́ ṣé wọ́n mọ nǹkan kan pa ẹ̀ ní you know anything no ọwọ́ rẹ̀ rè funfun nẹ́ni ọmọ lè gbé àbí tèmi rè funfun nẹ́ni ọmọ nínú ẹ̀ gbé àbí ló bá tán lógún bá ṣẹ́. So gbogbo ìwọ tí o bá mọ̀ pé o ní interest nínú gbogbo orú nǹkan tá à ń sọ ṣe mọ̀ pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lórùn. Mo máa ń sọ fún yín pé ìmọ̀ Yorùbá is fully loaded ṣùgbọ́n gbogbo aṣọ kọ́ là ń sá lórùn, gbogbo aṣọ òun kọ́ la máa ń sá lórùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ àwọn ajínigbé. Ìmọ̀ Yorùbá níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n a ní fi síta. Gbogbo ẹni tó bá fẹ́ pátá tó ṣe pé tí wọ́n bá wà níwájú tiẹ̀ báyìí nǹkan tí wàá kàn ra sọ ìwọ ṣáà ra tó bá ti fọwọ́ gbábi tó yẹ kó gbá báyìí tó kàn sọ̀rọ̀ yẹn wò ó ló bá tán lógún bá ṣẹ́. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ jàre. Ojú òní ti wá gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò tẹ́ tí ń wò ẹ má gbàgbé your star ẹ fún post yẹn ní star, ẹ fún post yẹn ní star. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bákan náà ẹ share ẹ like. Ó má wá sọ pé torí gbà tẹ́mi ò ti lówó ìmọ̀ Yorùbá irọ́ o, ìmọ̀ Yorùbá is for everybody. Ṣe ra àwọn tó ń fún wa ní star yẹn àwọn ni wọ́n san owó data. Ẹ wá máa wò náà star tá à ń sọ yìí náà tá a kàn ń pariwo tá à ń sọ yìí náà kò sí rẹpẹtẹ ń bẹ̀. Ìwọ tó bá kílìkì sí wàá rí options tí wọ́n máa gbé wá fún ẹ. Wọ́n á gbé option yẹn as low as 470 naira kò wọ 500. Nítorí tẹ́lómi fi gba star yẹn kò wọ 500. Bí o bá tẹ̀ wá náwó 1000 ó ná yes ma ó ná 2000 yes ma ó ná 2000 wàláì ó náwó yes ma yes ma yes ma. So bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn o. Ọlọ́run á ràn wá lọ́wọ́ mọ̀ pé mo ti wà ní wọ́ọ̀dù ní tèmi. Ẹ ṣeun gan, God bless you. Inú wa dùn ayọ̀ wa kún bá ti jókòó síta gbangba báyìí. Ọlọ́run bye for now jàre. Ẹjẹ́ á tún fi pàdé sọ́la pẹ̀lú nígbà tí a tún máa mú àkọ́tún wá. Ẹ máa wo reels ìmọ̀ Yorùbá o. Lórí reels ìmọ̀ Yorùbá ibẹ̀ la máa fi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera bóyá ọkùnrin tó ní ìdákọ́lẹ̀, ìwọ tó ní ìju, ìwọ tí nǹkan kan tó ṣàjẹ́ àìlera ara tó bá ti ń dà láàmú, àwọn rẹ́sípì ní ìmọ̀ Yorùbá orí ibẹ̀ òun la máa fi sí. Ẹ dẹ̀ lè bá wa pàdé lórí TikTok náà fún àwọn iṣẹ́ àkọ́tún ni. Ẹ ti mọ̀ pé tòní òjọ́ tàná òjọ́ tòní ni. Ẹ wá bá wa gbé kinní ọ̀hún kẹ́ bá wa gbé lárugẹ. Wọ́n ní tàná òjọ́ tèní tèní òjọ́ tàná ẹ gbé kinní ọ̀hún lárugẹ ohun a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé kinní ọ̀hún lárugẹ ohun a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé mọ̀ Yorùbá lárugẹ ohun a ní là ń gbé lárugẹ.